wọ́n ti fẹ́ fún olóyè Sunday Igboho ní oyè ńlá kan nílẹ̀ Yorùbá. Oyè tí mò ń sọ yìí kódà kò fẹ́ sí ẹni tó jẹ oyè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá níwọ̀n 100 ọdún sẹ́yìn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n ní ẹni tó jẹ oyè yìí sẹ́yìn nílẹ̀ Yorùbá òun ni ó ti lé ní 100 ọdún mẹ́fà báyìí. Gẹ́gẹ́ bí ìtàn ṣe sọ, wọ́n ní ẹni tó jẹ oyè yìí gbẹ̀yìn nílẹ̀ Yorùbá ó ti lé ní 100 ọdún mẹ́fà sẹ́yìn. Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kí wá lọ gbọ́ ọ̀rọ̀ nínú fọ́nrán tí mo gbé wá yìí. Bàbá tó sọ̀rọ̀ yìí kábíyèsí ni wọ́n sì tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀, pàápàá ọ̀pọ̀lọpọ̀ àṣírí nípa olóyè Sunday Igboho tọ́pọ̀lọpọ̀ ní òmò. Wọ́n tún wá sọ̀rọ̀ nípa bí olóyè bí ààrẹ Gani Adams bó ṣe di ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá. Ẹni tó gbé 300 million kalẹ̀, ǹjẹ́ jẹ́ mọ̀ pé Fúlàní ẹni tó gbówó kalẹ̀ láti fi ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá jẹ. Ẹ wo nínú fọ́nrán tí mo gbé wá yìí, eléyìí mo fẹ́ sọ pé ọ̀rọ̀ tẹ́ máa gbọ́nú ẹ̀ ò tí gbọ́nú ẹ̀ rí. Bẹ́ẹ̀ ni ẹ farabalẹ̀ kẹ́ wá lọ gbọ́rọ̀ lẹ́nu ọba ìlú Ṣómólú. Bẹ́ẹ̀ ni ẹ wá lọ gbọ́. 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sìn lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sìn yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe ààrẹ ọ̀nà kakanfò. Kí ló ń jàre ọ̀nà kakanfò? Ṣéde Yorùbá ní kakanfò? Ó ti o. Olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sìn ni. Ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sìn. Bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀. Àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la, ẹni tó yẹ lóyè ni. Ẹni tó kówó tí Gani fi jẹ ààrẹ ọ̀nà kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ ju ìlọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million jẹ́ 300 million. Wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. Ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì. Bẹ́ẹ̀ni. O lè lé bá o lè yálẹ̀. Ó ra Gani mọ́ra, ó fi gborí ààrẹ ọ̀nà kakanfò fún. Nígbà tí Fúlàní wá rà ẹ́ kó joyè ààrẹ ọ̀nà kakanfò, títà ló máa ṣe. Ó kówó oyè lẹ̀. Ṣebí tiẹ̀ náà ló máa ṣe. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹni tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀. Gbogbo ogun tí wọ́n gbé Akínyẹlé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. Mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀. Nípa Ìgbòho ni. Ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ́. Gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí, tí ò sọpa tó kó, kò tí ì rí tan Yorùbá sọ. Ó ti tún kọ́ pátápátá. Ìran Yorùbá ò ṣerú rí. Ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní. Àfìgbà tọ́mọ jáde bọ́ta pé àní gbárù eléyìí o. Ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó, ó dẹ̀ gbé 500 million naira wálé. Ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ, a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn. Wọ́n dẹ̀ pa sóko, Fúlàní dẹ̀ pa sóko, gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́, gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi. Gbogbo katapila tó gbé wálé Fúlàní, wọ́n gbogbo ẹ̀dín tó jóná wọ́n jogún ẹ̀ lóko. Òun dẹ̀ wá nú ebi tó produce yẹn ta ní oníláárí, ó ń bọ́ gbogbo ìwà yìí. Ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn. Iṣẹ́ táwọn bàbá wa ń ṣe tán fi ń bọ́ra wọn nìyẹn. Ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀. Fúlàní ń jẹ epo ó tán. Ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà. Ó ní kábíyèsí o. Ẹ tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Kábíyèsí o. Ẹ mọ ní kẹ́ ẹ tún ṣe kábíyèsí lẹ́ẹ̀kan sí. Kábíyèsí o. Ṣẹ̀rí kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Ẹṣin ọba yóò jẹ kó pẹ́. Ìrùkẹ̀rẹ̀ tí yín bó ti hùn kó gbogbo tó torí inú owó lẹ́ẹ̀ ti gbó ẹ máa pààrọ̀ kan sí kan ní láṣẹ Ìdùmarè. Àwọn ọmọ Yorùbá ní ká kí yín dáadáa.
kábíyèsí ẹ dákun kí wọ́n má sọ pé mi ń sọ̀rọ̀ ẹ dárúkọ yín ẹ bá ń tún sọ fún àwọn èèyàn nínú ilé lẹ́ẹ̀kan sí bàbá kí wọ́n lè mọ̀ pa ààfin yín gangan la wà. olórin kan ni ó ní òun ò lè kíyàn kóun má kíra òun. wọ́n ní kí ló dé àwọn oníwéyájọ́ tí nǹkan rí máa kan òun onílù tó máa kí òun ní mo rí kí òun. ìyẹn ló ń ṣe lòun ṣe ń kíra òun kóun tó kíyàn kankan rárá. ìdí tí màá tún fi gbà láti dárúkọ mi ni tóró ti dá lẹ́ẹ̀kan èmi ni ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn kò bára wọn mú. èmi ni ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn. àwọn ẹlòmíín mọ̀ mí sí ọ̀kan láwọn Àkànbí Tímsìn. ọ̀pọ̀ Yorùbá yìí ni gẹ̀ẹ́sì náà ní síwájú. ọ̀kan làwọn Tímsìn. bẹ́ẹ̀ni. ọba tìlú gbòsà. tìlú Ṣómólú Bàrígà Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta. ìgbà tó ní Jagunmólú 3 lẹ́ẹ̀kan òun wá ohun tó gbóyìnbó tó lè túmọ̀ 3 yẹn fún mi. ní ọ̀dọ̀ tiwa máa ń pè ní Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta. bóyá nǹkan náà ló túmọ̀ sí mi mọ́. èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sòyìnbó nílé àná tó tó ṣe bí òwe òun náà ni ó sọ̀túnmọ̀ ẹ̀. His Royal Majesty ọba Gbọ́láhàn Àkànbí Tímsìn di Jagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà ààfin wọn náà ń la wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀kú ti mọ bàbá tẹ́lẹ̀ àmọ́ ọ̀ya bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo ní kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ ohun tó gbé wa wá lónìí kò jìnnà ó sì jì díẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá bẹ̀nẹ̀já ti bẹ̀rẹ̀ sá pàápàá jùlọ nírú àsìkò tó wà yìí ohun tó fà á táwọn èèyàn fi ní ẹ lọ béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàrígà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ó ti tọ́dún mẹ́ta tí mo ti ń wá pé mo fẹ́ rí kábíyèsí àwọn èèyàn ní wọ́n ní ẹ fún mi nọ́mbà ẹlòmíràn ní kí n lọ bá lágbájá mo ní ṣùgbọ́n gbàrà tí mo mọ̀ pé ń bí ilẹ̀ wà mo ní àwọn dọ́dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pàápàá jùlọ níbi tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ́lẹ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ìbéèrè òun ní sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho Òòṣà sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà ń pè lẹ́gbọ́n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi nì bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ nì wò lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òun ni torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà á kí tèmi tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kú kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣẹrú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọ oko ẹrú lọ́wọ́ Fúlàní àfìgbà tọ́mọ jáde bọ́ta pé àní gbárù eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti ìlú òyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n gbogbo ẹdí tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ebi tó produce yẹn ta ní oníláárí ó ń bọ́ gbogbo ìwà yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo ó tán
ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko. Mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbòǹgbò Àkàlà. Ó ní ká tó tún rólógun bíi Lísàbí Agbòǹgbò Àkàlà ilẹ̀ ata sí 6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn. Wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá. Ọ̀ṣọ́ọ̀sìn lolórí ogun ilẹ̀ Yorùbá. Òrìṣà nílé ni wọ́n ń bọ ní Nífẹ̀ẹ́, wọ́n ń bọ kiri gbogbo ìlú ni. Ọ̀ṣọ́ọ̀sìn yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá. Àwa ọba kan ti dìde ń sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn yẹn. Olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn, kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò? Ṣéde Yorùbá ní Kakanfò? Ó ti o. Olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sìn ni. Ẹgbẹ̀rún ọdún 6 tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni. Ọ̀ṣọ́ọ̀sìn. Bẹ́ẹ̀ ni. Àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀. Àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la, ẹni tó yẹ lóyè ni, a fi ìrúgbà bùkún ni. Ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí wọ́n 100 million ó jẹ́ 300 million. Wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election. Ẹni tọ́lọ́run bá dúró tí ó ti dúró tì. Bẹ́ẹ̀ni. O lè lé bá o lè yálẹ̀. Ó ra Gani mọ́ra, ó gboyè Ààrẹ Ọ̀nà Kakanfò fún. Nígbà tí Fúlàní wá rà ẹ̀ kó joyè Ààrẹ Ọ̀nà Kakanfò, títà ló máa ṣe. Ó kówó yé lẹ̀. Ṣebí tiẹ̀ náà ló máa ṣe. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n ẹni tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀. Gbogbo ogun tí wọ́n gbé Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe. Mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀. Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú. Kò sílùú tí Ọ̀yọ́ ò kó lẹ́rú rí. Ó tún kó lẹ́rú wọ̀lú Ègùn, ó kó wọn lẹ́rú wọ Kútọ̀nù, ó kó wọn lẹ́rú wọ Port Novo. Bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri, ó dẹ̀ ń kó wọn lẹ́rú. Ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ olórí ń bí. Ẹ mọ́ bá wá. Bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yọ̀ Kwara. Ó wọlé síbẹ̀ pé Emir Aṣewánjo lórí nílùú Yorùbá. Pálapàla ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn, Balógun Fúlàní, Balógun kìnnìkan, Balógun Ajíkòbí, Balógun ó ní kó máa jọba, kó máa dé adé, kó máa dé lẹ́kẹ̀. Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru, ó dẹ̀ di adé fún wọn mọ́jú. Ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara, Emir. Ṣé mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o. Bàbá òsàn tó wá ṣe, ó dẹ̀ joyè yẹn, ó lọ́ọ̀dì sí hòtẹ́ẹ̀lì, ó dẹ̀ ń lọ sílùú oníkàkú lọ ń dé adé fún wọn. Wọ́n ń gbadé fún wọn, gómìnà fún wọn lọ́pàá àṣẹ ni lẹ́sẹ̀kẹsẹ̀. Nítorí pé Ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá. Ó dẹ̀ ní nǹkan tálàfin náà fẹ́ ṣe ìmúlọ́wọ́ sí mú lẹ́sẹ̀ sí. Wọ́n yóò dá wọn lọ́lá tó ń fún lórí adé fún wọn báyìí. Bẹ́ẹ̀ ni gómìnà ń fún wọn sáà, bẹ́ẹ̀ ló ń fún wọn mọ́tò. Wọ́n á pe Gani dání pé kó wá gbèjà ìran Yorùbá ń bẹ̀ yẹn, Yorùbá lẹ́lẹ́wà fún. Mo ń lọ dádé fáwọn èèyàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ lọ́wọ́ àwọn àdèmàdádé lé wọn lórílẹ̀ ni. Ó dẹ̀ dé adé sórí ọba 5 níjọ́kan yẹn. Kán tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ ti mọ́, ó ti parí iṣẹ́ kí wọ́n aago 4, 5, 6 tó lù. Ó tún yà lọ́dọ̀ Aláàfin. Mo rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi o. Mo wá kí tiẹ̀ rè o. Bàbá yẹn tún gba ẹ̀bùn, tún gba búrẹ́bù yẹn. Ṣé ó lóun ò mọ̀ nípa tó wá ṣe? Ṣó ṣe sọ pé kò mọ̀ nípa? Láyé. Bàbá dẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ ìjà. Gba lè gbọ́ bá Yorùbá láyè bí ọba onílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kinní kan. Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé wá láwàní mọ́ máa dúró lẹ̀kẹ̀ ni. Ẹni tó ń wé láwàní ò lè wájú lórí fún ẹni tó ládé ìdẹ̀kẹ̀ lórí. Ogun yẹn pọ̀. Ṣùgbọ́n wọ́n lo tolóṣèlú
Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí, Sùlú Gàmbàrí. Wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba márààrún nígbà tó ń win ní governorship torí pé Lawal ò lè padà, ó kú. Ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀. Ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló kọ ẹrú ló sọ̀mí ẹnu yẹn o. Àwọn tó gún bá pọ̀ lórí ẹ̀ gan-an, ṣùgbọ́n wọ́n ti nígbàgbọ́ pé Yorùbá mọ̀ wá ló kọ ẹrú kù ni wọ́n lè bọ́. Ọlọ́run ò dẹ̀ tó bẹ́ẹ̀, nítorí Ọlọ́run tó ọ̀tọ̀, ṣùgbọ́n mo lè ṣe mo lè dára, ó pọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá. Gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni. Kí ni nǹkan tá a fẹ́ fàyọ? Àwa kan dúró láti ìpìnlẹ̀. Ọmọ tó bá mọ̀ tán, ọmọ tó bá rọ̀bá tí ò bá tàn, ó ti bá tàn. Torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà míì. Ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan alé kan. Nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn, ọ̀rọ̀ nǹkan tá a sọ sí ẹgbẹ̀rún ọdún 6 tán ti jẹ lórí ogun ilẹ̀ Yorùbá. Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni. Wọ́n bá ìyà ń bẹ̀ náà ni. Wọ́n bá ìyà ń bọ̀ ni. Wọ́n bá ìyà ń bẹ̀ bọ̀ ni. Wọ́n tún gbógun míì láyé Ọ̀dẹ́rìnlọ ló dènà dè wọ́n. Gbogbo Òṣogbo ẹ lè gbá bí wọlé, Ọlọ́run ò ní jẹ́ ẹ lè gbá bí wọlé Yorùbá. Ọ̀dẹ́rìnlọ gbógun tì wọ́n, ó dẹ̀ pa wọ́n rẹpẹtẹ, ó lé wọn padà. Wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá yìí ti pẹ́. Láyé olóṣèlú 1960, adarí wọn olórí wọn lọ́hùn ní ìdáwọ́ mi ìmọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó. Nígbà tí n bá pààyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí màá wá ṣan idà yẹn nínú òkun. Ibi ìdágbà àṣẹ wa máa dé nìyẹn. Ọ̀pọ̀ àwọn Fúlàní yìí, ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe dóhùn sọ yẹn, wọ́n yìí fi ṣe ìwàásù, wọ́n fi ṣe wáàsí. But kò ń ṣe tí wọ́n lè rí ṣe ẹnu bí jàjàkàrà nìkan ni. Màá pogún líle màá pogbọ̀n lọ́la náà fi ń jagun wọn. Wọn ò borí rí, wọn ò borí ìran Yorùbá rí. Ṣùgbọ́n ogun tó ń gbé ńgbà tí wọ́n pa ẹ̀gbọ́n ọmọ wa Sunday Igboho yìí, nígbà tí wọ́n gbógun dìde, ogun tó ń gbé ńgbà yẹn tí kò bá sọ́mọ yìí, wọ́n á borí wa. Nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbà bọ̀dì. Gani tá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣe ọmọ ilẹ̀ wa. Wọ́n ti dé ládé Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aolẹ̀? Ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún òun náà gbàbọ̀dì fúnra ẹ̀. Gbogbo alágbára wa dẹ̀ ló máa ń ṣépè sọ wá kan tó lọ. Lísàbí agbòǹgbò àkàlà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàálẹ̀ǹdì, wàá fọwọ́ ẹ̀fà lọ fáwọn amẹsẹ̀ Ọ̀yọ́ kan bẹ́ẹ̀ bá sùn. Tán bá bẹ́ẹ̀ bá sùn tán, a sunkún wálé ìwọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sunkún bọ̀ lé nígbà yẹn ló di ìyàwó ẹ̀. Tó o bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókó ẹ lórí igi báyìí wọ́n á dẹ̀ gé. So kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná, wọ́n á wá bẹ́ẹ̀ fi dájẹ̀ sí kó máa kú. Ẹ̀jẹ̀ yẹn á dá, ṣùgbọ́n gbogbo bá lè kò ní ju òní débì gangan di ìyàwó rẹ̀. Ibẹ̀ tó ti jábàálẹ̀ náà ló máa padà fẹ́. Ibẹ̀ ló máa gbé lọ. Àwọn nǹkan yìí ni Lísàbírò kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọ̀gbìn wa yẹn, ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́. Ìwọ tó ń gbin iṣu, gbogbo ìlú yìí ló máa gbin iṣu fún ẹ lágbẹ̀. Ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Ìwọ tó ń gbin gbàdo, gbogbo ìlú yìí ló máa gbin gbàdo pẹ̀lú ẹ̀. Ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Nǹkan tí ó ń ṣe yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé. Bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà kọ́lé, ẹ jẹ́ kó máa báyàwó sùn bá sùn, ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́. Nítorí ẹ̀rù ogun ọlọ́yọ̀ ń bà wọ́n. Ẹni tó lè kó Jẹ̀ṣà lẹ́rú kó Jẹ̀bú lẹ́rú. Abẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe final. Gbogbo ká máa ṣiṣẹ́ sinra wa tí Lísàbí dálẹ̀ yìí, òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn. Ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀
ọlọ́yọ̀ tó ń jagun lù mí tó ń wíìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀ á lè jagun ọlọ́yọ̀ o èmi wá gbára lọ jẹ́ kí n rí tí n bá lágbára màá sọ fún gbógun yá nígbà tó wá gbára yẹn kàn tó rí ó padà wá lé pé ogun ti yá o kí la ṣe mọ̀ pé ogun yá ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ máa ń gbẹnu sókè yẹn kò sí tí ò lè jábọ́ ajá pléènì bá wọlé tó bá kọlù bọ́rísì kọ̀ọ̀kan tó wà nínú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà múyìn bíi àyà jáde kò sẹ́ni tó kọlù tó lè dúró á kú ni ó di ilé awó mọ́tò àfòlò òkè á wálẹ̀ àgbàná ó wá borí mọ́ àgbá yẹn oníkankan náà sí wọ́n yin àgbá yẹn ó làtàn gbẹ́sẹ̀ sókè ó yasó jáde èéfín dúdú jáde ọ̀gbẹ́ni Ajagun yìí lóòótọ́ o ó kékeré lẹ́rí yẹn ó tún kù ẹ tún kí àgbá mi wọ́n tún kí àgbá mi ó borí mọ́ àgbá yẹn ó lanu sínú ẹ̀ ẹ tún kọ́nà sí díẹ̀ wọ́n kọ́nà sí gbogbo àwọn rọ́bùsì irin yìí ó tún yìn wọnú ẹ̀ bọ́rísì ńláńlá yẹn gbogbo ẹ̀ ló gbé mì ó yá sókè gbogbo ìṣe ẹ̀ tún lọ bẹ́ẹ̀ eré Ajagun yìí abẹ́ ìjà ń sìn àti rẹ́dì arípò lè jà ní kò tiẹ̀ tí ìyá èmi nìkan ni máa dájà èmi ni máa pa wọn títí dọ́yọ̀ má dẹ̀ gborí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbàá àwọn ní kọ́ bá ìlú mi gbẹ́sẹ̀ lé lórí báyìí àwọn agbé àwòrán ẹ̀ á jẹ́ tìṣẹ́ ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa náà ti ṣe tán wọ́n wá ń jagun yẹn ó máa péjọ kẹsàn-án ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ Èrúwà ó ti wọ Làlátẹ̀ ṣé kò ti dọ́yọ̀ bẹ́ẹ̀ ó ti débẹ̀ ó ní máa gbórí Aláàfin dé láìpẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí o ogun tó ń jà ti pọ̀ ju ọjọ́ kẹsàn-án rí ìta ti tajà gbẹ̀yàn àlọ́jà àlọ́kó máa ṣe jagun yìí mọ́jàre kí làwọn à ń bẹ̀ ọ́n lórí ìyàwó wa ní kí wọ́n tó wọ́n dóbìnrin náà náà ṣe wọ́n bá ná àwọn ògùn ẹ̀ pé ẹjọ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí kí ló dé mo ti dọ́yọ̀ ti dọ́ kí nǹkan gbólé kí n má bọ̀ ní mo ti fi hàn yín pé mo lè jà ẹ ṣáà máa sìnkú gbogbo ìlú tí má gbà kọjá òkú máa pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ kòtò gírí wò ẹ máa wó wọn síbẹ̀ kí n máa sin wọn kájàkálẹ̀ àrùn máa bá wa ó wà ní interview mi yẹn tó bá padà lọ revisit ó sì wà lórí YouTube now nígbà tó dé Lísàbí Agbóǹgbò Àkàlà máa wọlé máa rọra ìwọ lọ máa fi jọba lọ jókòó àlọ́ba mọ́ bá ti wàjà ogun tó dé gbálẹ̀ yìí kò jẹ́ kẹ́nìbọ̀dì borí jáde tó bá tiẹ̀ borí jáde kò sẹ́ni tó láyà tó ní ìwọ tó ń lọ bọ́ lọ́yọ̀ jagun ìwọ la ní ìdìkòjó lórí ìlú yìí Ọ̀yọ́ ò ní yájú sí wa mọ́ wàá lọ jókòó sórí iṣẹ́ yẹn àwọn dádé fún ẹ lẹ́nìí ó ti yájú ṣé bá ṣe ń dádé lè Yorùbá ní èdè mọ̀ mí lágbára ẹgbẹ́ kò tó lẹ̀ ẹdẹ́ níborí ẹ̀ wá gbé ṣíàlé lórí ẹni kí n wá jọba kí ni mo ṣe fún yín ẹ̀gbágbálégbá náà mo bí yín kí n tó bẹ̀rẹ̀ ogun yìí pé ṣé àájà ilé àjà mo dẹ̀ sọ fún yín pé mi ní lọ́jà o nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ màá padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi nítorí ilé mi ni mo kọ́kọ́ dojúkọ àgbá tí mo gbé mi náà ni mo yìn fún bẹ̀ àti ìyàwó àtàwọn ló kú mo dẹ̀bi pé ṣé ẹ̀ máa jẹ́ ẹ̀gbá ọmọ Lísàbí ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kò sọmọ mọ́ kò sí ìyàwó mọ́ o bóyá tó máa ń bímọ láyé mi ó lè kàn mí ṣùgbọ́n nísìnyí gbogbo ohun tí mo ṣe lẹ̀ mo ti run wọ́n ẹ wá ní kí n wá jọba lórí kòtò tẹgbẹ́lẹ̀ kẹ́ ẹ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ó tú ẹ̀kọ́ nu ewé ó jù sí orí ẹni àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jìn sí kòtò irin wọ̀ wọ́n lójú wọ̀ wọ́n lára wọ́n kú síbẹ̀ ẹ̀gbá nǹkan fẹ́ ṣe fẹ́mi rèé ẹ fẹ́ mi láàrin yín máa lọ ṣùgbọ́n láti wá rò pé kú ló kàn falágbára tó tó yìí ẹ lè mú mi pẹ̀lú àǹtẹ́ní tí kò tá fẹ́ fi ẹ jọba nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun ìtàn tó ní olùfẹ́ jọba tí fáwọdẹ mú ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ jà iná ṣe rò wípé yanjú ẹ ní kíákíá o ó ní ẹ wà ní dáwọ́ bí dúró lórí èmi ẹ máa dára yín ni gbogbo ẹni tó bá ṣe yín lórí lẹ máa fi bí ṣú òun ló mú Awólọ́wọ̀ kọ̀ǹtẹ́sì tó bá sùn ní ògbé fún
ọmọ Ògùn state kan náà ni wọ́n ṣúwẹ̀ mímọ́ ló ju Awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ Ògùn state ni ègún yẹn ń lọ bẹ́ẹ̀ omi ogun ló mú omi ogun ló wẹ̀ wọ́n á máa dára ilẹ̀ Yorùbá ló gbé ṣépè kí náà ti ń pè Awólẹ̀ Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ òun náà máa ṣépè ìjà òun pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Yorùbá ẹ̀ níyé dára yín ìwọ ta gbọ́ rálé ta gbọ́ kàntẹ̀ ìwọ ló gba àwọn ẹrúsìn lọ́wọ́ Fúlàní wọ́n bẹ jagun àwọn náà máa pa àwọn náà gbógun tiẹ̀ ẹ máa dára yín ẹ̀yìn dépò ńlá mọ́ ó bọ́ lọ́wọ́ yín gbogbo ègún yẹn lọ bẹ́ẹ̀ Ògèdèngbé agbógungbòrò àdìbọnpọn lójú ogun wọ́n dà náà ni òun náà ṣépè fúnra Yorùbá pé ẹ ní ṣàṣeyọrí ẹ máa dára yín ni ẹ ní ṣàṣeyọrí ó lọ bẹ́ẹ̀ in numbers nínú ìtàn táwọn agbọ́ wọn wá pe ìpàdé àwọn ọba kan èmi nínú àwọn ọba tó yàn tó jẹ láìpẹ́ ni mí àwọn ọba tó ti jẹ láti 1950 60 40 wà ní wà láyé inú ọ̀mí ti gbéṣẹ́ ṣùgbọ́n tó bá rí báyìí ọgbọ́n táwọn àgbàlagbà ń dá sí ni pé ìlú kọ̀ọ̀kan á pe babaláwo jọ níjọ́ kan náà wọ́n máa fi sí ogun tó máa rí mí kò ní padà sọ̀kalẹ̀ sílùú mi ẹ̀ wọ́n á wá ṣètùtù wọ́n á rúbọ gbogbo ibi tó bá mú nílùú wọn yẹn náà máa gbẹ́bọ yẹn lọ nǹkan tó kàn ká ṣe ni ẹ̀wọ̀n èèyàn ọba tẹ bá ní tẹ̀sẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sá padà nítorí pé owó tó tutù ló ní kálukú fẹ́ gbà kò sẹ́ni tó fẹ́ dáwó tó fẹ́ náwó sí ètùtù ló àwa la máa náwó ẹ̀ kò sẹ́ni tó máa bá a ná o ègún yìí àfi ká rí nílùú Ìjẹ̀bú wọ́n máa ń fi iná igi dídá wọ́n máa ń ti bomi náà fi ń paná ègún so nílùú Abẹ́òkúta wọ́n máa ń ti aṣara gbàgbó wọ́n fi ń lé àlejò burúkú tó bá wọ̀lú jáde ni ẹ̀yìn ìṣàṣàrà gbàgbó ẹ̀rí fún àlejò ó lọ ẹ̀tì ṣàṣà bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá bọ́n ṣe ń ṣe nílùú bòmíì ọ̀bàrà ègún tán nífà tí wọ́n fi ń kó bí kúrò nílùú nígbà táwọn á pe mítìn yìí èmi náà ni mo gbà wọ́n lálejò bí a ti ṣe o oníkàkú babaláwo ẹ̀wà ẹ jẹ́ ká dáfá ká dá lójú kan ká má tanra wa jẹ pé èmi náà ṣe ń lu mi náà rí èmi náà ṣe tí ò ṣe nǹkan kan ẹ jẹ́ kó oníkàkú babaláwo ká dáfá yín bí ká ṣe èmi mo rẹran àgbólẹ̀ mo rẹ òbúkọ́lẹ̀ mo rẹ ìran wúrẹ́lẹ̀ gbogbo ibi tó bá yọ sí àṣetùtù ẹ̀ gbogbo ohun tí a ṣe yìí obìnrin kan wà ní ìlú Badagry ọmọ Ọ̀yọ́ lòun náà Ọ̀yọ́ state ni ní inú ìjọba ṣùgbọ́n nǹkan tẹ́yìn bàbá ń ṣe ni mò ń ṣe torí ọba la ṣe ń ṣètùtù sílùú nǹkan tẹ́ bá ti ṣe ni mò ń ṣe èmi náà rẹran wá màá lè ṣe oúnjẹ tí gbogbo aláwọ̀ máa jẹ wá ebi kún lọ́dún náà lọ́hùn kí la fẹ́ ṣe aláfẹ́ dáfà fẹ́ ṣètùtù àfẹ́ gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Buhari wọn ò tí ì lọ àtàkì ilé o ní gbogbo ìgbà yẹn bẹ́ẹ̀ ni ìfáàtàdé sọ pé ẹni tó ń jagun yìí wọ́n máa ṣọmú àti pa o ká bẹ̀rẹ̀ bọ̀ dúró lórí pé kẹ́mi ẹ̀ má bọ̀ kó má bógun lọ ká máa ṣètùtù yẹn ó tiẹ̀ ti declare wanted báyìí wọ́n wà ó ń sá kiri ní sìn kí wọ́n lè túlẹ̀ kó ráyè rìn lù kó bọ́rí ètùtù yìí la fẹ́ ṣe gbogbo àwọn babaláwo tí wọ́n kó wá pọ̀ àwọn atẹ́nilẹ̀ rẹpẹtẹ babaláwo wá pátá ìjókòó ó yá ìdáfá nítorí experience tèmi ní knowledge mi nínú Ifá ní tẹ́ máa ṣe ṣẹlẹ̀ ní pé a máa béèrè ta ló dáfá yìí tó túbà tó túṣẹ ta ló kífá ta ló ṣètùtù tó túbà tó túṣẹ tó bọ́ sójú ẹ̀ ní káwọn babaláwo yẹn wá bọ́ta ń kọ̀ọ̀kan adáfá ààrẹ ni tó dáfá tó yẹ kó dáfá Ifá mu ààrẹ ni tó máa kífá Ifá mu ààrẹ ni tó máa ṣètùtù Ifá mu nínú àwọn babaláwo tó pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kó wá oníṣègùn ló pọ̀ jù wọn ọmọfá tí ó mọfá ọ̀pọ̀ ṣùgbọ́n èmi jẹ́ kán tètè mọ̀ pé owó tí ò sí ni mò ń ná kì í ṣe kí n kó kan pamọ́ mi mọ́ tí fẹ́ fi ṣe mò ń wa ná ni sínú kínní mi ní fún babaláwo tí ò gbọ́ fáni kọ́ bọ̀
kò ní jèrè níbí. Ẹ̀yin babaláriwo ẹ máa bọ́ sẹ́yìn báyìí. Ẹ̀yin babaláriwo yẹn lẹ́yìn oníṣègùn. Ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́fá tó jẹ́ ìṣègùn lẹ́mọ̀, ẹ má pera yín babaláwo. Babaláwo tó nífá tó wọgbódù tó dẹ̀ gbọ́fá tó ń kífá yanranyanran, àwọn tó ń pè ní ẹlẹ́yọ nínú babaláwo, tó lè kíkan dé kan, tó lè kíkan dé kan, tó lè kí ẹ̀wọ́, tó bá dìde inú ẹ̀ kò ní lọlẹ̀ àfi tó bá rí kì. Àwọn náà rí pé àtàwọn ọba àtàwọn babaláwo tó wọ́n kó wá, wọ́n rí pé ẹni tó ní full experience nínú Ifá ló ń sọ̀rọ̀ yìí, because tá a bá ń sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì, tá a bá ń sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì. Ní ìdí babaláwo bàbá inú àwọn ọba yìí tó rí bẹ́ẹ̀ nù wa, àti tó senior mi ní àti ọjọ́ tá a dépò àti tí ò tó mi, mi rí ètò gbóná bẹ́ẹ̀ tọ́lọ́run gbà fún tó mi nínú wọn. Inú káàkó farabalẹ̀ fún mi, ibi tí bá ní káwọn gbà náà làwọn máa gbà. Nǹkan tó mọ̀ ṣe máa claim bó mọ̀, ibi tá a máa gbà ní mo lálẹ́ yìí. Ìwọ tó wá lákètì wá ṣán pẹ̀lẹ́ bí kò sọ ẹni tó máa kífá fún wa. Òun náà lè kí àmà kí sẹ́ni tó lè kífá, kò sẹ́ni tí ò lè dáfá, ṣùgbọ́n Ifá la máa fi wá. Ẹ jẹ́ ká máa wá. Yíyan ẹ̀fẹ́ máa pọ̀ mọ́ ní òun tún jiyàn, ó ti lose àǹfààní yẹn. Babaláwo tó wá látòǹdó gbé ọ̀pẹ̀lẹ̀ kò ṣàn, ta ló kífá nínú àwọn babaláwo tó wà bẹ̀rẹ̀ látòrí ọmọ kékeré lórí gbogbo àgbàlagbà tó wà nìkan ọ̀kan ká máa le. Wọ́n lé ó mú babaláwo kan tó ń pè ní Anípúpọ̀. Ọmọdé ni ṣùgbọ́n àràbà ni. Bàbá ẹ̀ ti tẹ̀ ẹ́, ó ti rìn jìnnà nínú iṣẹ́ yẹn. Ní ẹ̀ẹ̀mejì náà ń gbóhùn onílé o. Ẹ jẹ́ kẹ́ lómi tí wọ́n láti lómi kó dìde kó wá ṣán pẹ̀lẹ́, ta ló kí fáyì, ta ló dá fáyì, ta ló kì. Wọ́n tún lé, ó tún mú ẹnìkan náà. Babaláwo dẹ̀ pọ̀ rẹpẹtẹ ńlẹ̀. Mo níṣẹ́ rí pé ní tí bá bá sọ àfikà tẹ̀lé, ẹ wo iye ìgbà tá a ti kí fá àkọ́kọ́ tọmọ ìdá, ẹ wo ibi tí wọ́n yẹn gbà yọ, ẹ wo ìgbà ẹni tó tún dá fáǹsìn, ẹ wo ibi tó kì gbà, ẹ wo ibi tó gbà yọ, ẹ wo ẹni tó mú. Ṣé ó yàtọ̀ ní kò yàtọ̀? Àfi tó ní kí ò bá gbọ́ ohun tí Ifá ń sọ, Ifá ò ní kúrò, Ifá ò ní ṣèké. Tó ní kí ò bá gbọ́ ohun tí Ifá ń sọ lókù, ló máa yà síbòmí ló máa sọ nǹkan mi. Nítorí ẹ̀ ọ̀gbẹ́ni náà lọ máa lo ẹ̀yin tẹ́ bá faramọ́ Bismillah, ẹ máa bọ̀ wájú báyìí. Ẹ̀yin tẹ́ faramọ́ ẹ̀rìn sùn sẹ́yìn. Oníkàkú fìtì ju jókòó bí wọ́n faramọ́ tipátipá, ọmọ yín dẹ̀ bọ́ síbẹ̀. Oníkàn bá fọjọ́ orí rẹ́hùn jẹ́ o, òun kọ́ lòun máa ọkọ̀ kífá. Ifá gbà fóun pé òun lòun máa kífá, òun lòun máa rí kì, ṣùgbọ́n òun kọ́ lòun máa ọkọ̀ kífá. Àwọn bàbá tó ń rò wọ́n jù òun lọ yìí, wọ́n jù òun lọ lọ́jọ́ orí, òun jù wọ́n lọ́nà Ifá, wọn á kífá síwájú òun. Ọmọ awo máa ń tẹ̀yìn kífá wá ni, ò ní síwájú àgbà ẹ̀ kífá. So gbogbo àwọn àgbàlagbà babaláwo ọmọ awo ni wọ́n. Bismillah, wọ́n kífá yìí wọ́n rí kí o, wọ́n rí tú. Nígbà tó kan bọ́ yìí ó ní bàbá Ifá ta dálé ní ti gbà, ètùtù ẹ̀ ti gbà ká tó ṣe. A ní ìdíjọ́ 3 péré síjọ́ 4. Ó wá aṣojú wo báyìí pé ètùtù ìgbà. Ọmọ Yorùbá dépò olórí táwọn ohun bàbá yìí fi ìgúnlẹ̀ pàní dé mọ́, ṣùgbọ́n gbogbo ẹ̀ a máa dìlé yín lórí, ẹ̀yin lẹ máa ṣe. Onífá yìí sọ pé kẹ́ lọ wọṣọ òkè, ẹ dé adé ìṣẹ̀ǹbáyé, adé tí wọ́n dékù fún yín, ìṣe ìtẹ́fowó yín ṣe, àdékù àkísà adé lẹ máa dé. Gbogbo àwọn ìpè ọba Aólẹ̀, ìpè ọba Ògèdèngbé, ìpè jagunjagun lágbájá, ìpè Lísàbí, ìpè gbóore gbogbo ìdánù lénìí ó kúrò lórí Yorùbá, kò ní rí bẹ́ẹ̀ mọ́, kò ní kó ìlú kan lọ́wọ́ ìlú kan. Tẹ́ bá ti rí kinní yẹn tán, àgbáyẹ̀jọ, à ń gbé lọ sí odò, à ń gbé lọ sí àgbàrá òjò ńlá máa rọ̀, ádàkan kígun lójú ọ̀run ni. Tójò yìí bá rọ̀, ó máa gbé ẹbọ yẹn dé orí ọ̀sà, ọ̀sà máa gbé ẹbọ yẹn lọ fólókun, olókun máa gbé ẹbọ yẹn dẹ́kùnlé Olódùmarè. Àrùn kan ń ṣòjòjò lára àwọn ẹrúsìn Olódùmarè lóde ọ̀run, ìyẹn tí wọ́n máa lò fún ó wà nínú ẹbọ tẹ́ ń ṣe yẹn. Ní dẹ́yìn rò pé fi pèsè ẹ̀wọ̀n àyọ̀nù Ọlọ́run, ẹ̀wọ̀n àdúrà ìtúsílẹ̀ Ọlọ́run, ó jẹun tó ń wá lọ́hùn, wọn ò ní rí lóde ọ̀run. Ẹbọ ìlú máa gbedé. Ta ló gbé ẹbọ yẹn wá? Òkun ni, ẹ lọ mọ́kun wá. Kí ló fà kó tó gbé ẹbọ yẹn wá? Ọlọ́ṣà ló gbé wá bá mi. Ọlọ́ṣà kí ló fà kí wọ́n fi gbé ẹbọ yìí tó fi gbé ẹbọ yìí lọ́wọ́ kó tó gbé wá? Àgbàrá ló gbé dé.
ó ní wọ́n ń wá àtúnṣílẹ̀ ọmọ wọn kan, wọ́n wá ti di aṣíwájú padà kan, wọ́n yé jèrò ìmọ̀ kégun kúrò lórí wọn. Ìyẹn ló ṣe gbé wá. Olódùmarè ẹ lọ sọ fún wọn pé mo ti gbà wọlé, mo ti fàṣẹ sí. Ó ti rí bẹ́ẹ̀. Gbogbo bọ́mọ ṣe skifá yẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ o. Adáfà ṣètùtù tán kán gbé ẹbọ. Wọ́n máa ní ẹbọ ní wọn lè gbé òun lé ní òun. Babaláwo tó kífá yẹn lójú máa rọ̀. Ẹ tí ì di sáyìn ìjò rárá, ó dẹ̀ máa rọ̀ kẹ́dúpẹ́ bọ̀ yìí. Therefore ẹ̀fẹ́ bọ̀ sílẹ̀ ní kọ̀rọ̀ lé Kábíyèsí Jàgúnmólú. Ẹ máa ṣe nǹkan tó kù tẹ́ ń ṣe lọ, àwọn nǹkan tó ní kẹ́ ṣe ẹ ṣe. Lẹ́yìn yẹn, Ifá sọ fún yín ojú tẹ́ ń tán sọ yẹn á dé. Tó bá ti dé gbà báyìí, ìgbéra máa lọ sí ojú àgbàrá. Ojú àgbàrá yìí ni kí gbé bọ́ sí, òun ló máa gbé fọ́sà, ọ̀sà ló máa gbé fólókun. Tí wọ́n bá rán iṣẹ́ rú àfitọ́mọ jẹ. Mo wá gbé babaláwo sínú mọ́tò pé mi ì fẹ́ kí ẹbọ ìjábọ̀ kọ́tà kó dúró yí dànù. Mi ì fẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀. Babaláwo ní adébi tó ń lọ bàbá ẹ má fòyà. Ifá lélẹ́yìí kì í ṣe guesswork. Ẹ gbé wa, mo ní ẹnìṣù ní àgbàrá tá a rí kó yọ sọ́sà. Kan náà pọ̀ rẹpẹtẹ ń bí. Mi ì fẹ́ kí gígan dá dúró. Wọ́n ṣe kọ́tà ń bì kan, wọ́n dé irin sójú kọ́tà. Mi ì fẹ́ kó dá dúró. Ẹnìṣù ní ọ̀nà làjẹ́ báyìí. Mo máa ń wo àgbàrá tí mò ń wo odò ọ̀sà. Kò sí ní tó máa dí wa lọ́wọ́. Mo wá gbé wọn sí mọ́tò, òjò ń wẹ́ bí àgbàrá kún títì bí. Mo máa ń wo gọ́tà tó ń lọ sọ́sà straight. Ló ń wo odò ọ̀sà lọ Ṣálálu. Ẹbọ yìí gbọ́dọ̀ látùpà lórí. Ó ní kò sí bí jí omi yẹn ṣe lè jà tó ẹbọ àtùpà yẹn ò ní kú. Tó máa fi gbé tọ́sà máa fi gbé dé pé ààrẹ mọ́ ó ń lọ jálẹ̀ fòlókun. Iná yẹn máa jò lórí ẹ̀ náà nínú òjò. A gbé lọ fulfilment àkọ́kọ́ rí nìyẹn. Ó rí bẹ́ẹ̀ o. Ẹbọ yìí máa ń lọ, ó máa ń lọ. Mo tún ju mọ́tò mi lé, mo tún tẹ̀lé pé wò ó jẹ́ ká rìn débi tá lè rìn dé. À ń fẹsẹ̀ sáré létí omi lọ. Ìbejì gọ́tà etí omi pàtà débi ra, a lè gorí ra yẹn mọ́. Ẹ jẹ́ ká dúró ká máa wò. Èmi náà dé náà yẹn mọ́ rí. Ẹ̀yin náà rí ó yá. Ẹ jẹ́ ká máa wò. Wọ́n ní Abẹ́já padà. Tíráì ti ṣe mọ́jà túkùtùkù máa ń wá nǹkan mi, àwa nǹkan mi. Máa gbọ́kọ̀ sórí omi pàápàá pẹ̀lẹ́ bọ̀. Máa wo bí tó ti ń lọ gbé fólókun yẹn. Máa wo bí ó ti ń lọ gbé fólókun yẹn. Torí pé ẹ̀mí mi wà nù pé a fẹ́ tú ọmọ yìí lẹ̀. Àrùn Yorùbá tí ò ní dolórí mọ́, a fẹ́ gba wájú padà. Tí a ní di lídà mọ́. Àdúrà aṣáájú wà nù tá à ń ṣe. Á di olórí yìí. Yorùbá kan ti le tí ò di olórí Nàìjíríà. Ó win election, wọn ò jẹ́ ó débẹ̀. Abíọ́lá win, wọ́n ní kan gbé fẹ́gbọ́n ẹ̀. Ṣónẹ́kàn ló ń interim. Interim. Ẹ mọ̀ pé Yorùbá ṣe Yorùbá náà ni. Ṣówẹ̀mí mọ́ kí ló ti ń pè àwọn Ṣónẹ́kàn òun gbàjọba. Kò sọ̀rọ̀ Abíọ́lá mọ́. Ó pa tí òun ṣèjọba ẹ̀ lọ. Nígbà tán ní kán gbé fún àwọn èèyàn tẹ Abíọ́lá nu pé ọmọ Ẹ̀gbá náà lọ fẹ́ gbé fílẹ̀, ó máa gbélé lọ́wọ́ padà ni. Ègún Yorùbá yìí wà ń bẹ wọ́n rántí yẹn. Wọ́n kàn lo òun fúngbà díẹ̀ láti gba nǹkan fẹ́ gbà ní. Abacha ti dànù pé agbára padà sọ̀rọ̀ wọn. À ń pera wọn, babaláwo ń pè mí. Announcement àti gbọ́ àti gbẹ́bọ ọjọ́ kẹta announcement jáde pé ọba Kútọ̀nù president Kútọ̀nù ni Ṣówẹ́mọ yóò ṣe nǹkan kan òun túlẹ̀ láti ní lọ ibi tó wá fẹ́ lọ kó máa lọ. Ó fẹ́ padà sí Nàìjíríà ó fìrì, ó fẹ́ sá lọ lú mi ó fìrì láti bí. Òun lẹ̀jọ́ ọmọ Germany. Ibẹ̀ yẹn náà ló fẹ́ gbà escape tẹ́lẹ̀ kó tó di pé wọ́n ṣe tánà. Ìgún wọ̀nyẹn náà ló ṣe tánà díẹ̀. Ìníkọ́ ni Yorùbá lóríṣiríṣi èèyàn ti gba Nàìjíríà wọ Kútọ̀nù travel láti bẹ̀. Ṣùgbọ́n nítorí ègún yìí àríre tán corporation àwọn babaláwo tí àjọṣe òfútùfẹ́ tẹ pọ̀ nú wọn. Ṣùgbọ́n ọmọ tọ́lọ́run gbà fún yìí ó júwe gbogbo ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ tá a fi máa mọ̀ pé ẹ ṣe tutù ó dẹ̀gbà. Nínú ẹ̀ ni wọ́n tú Sunday Igboho lẹ̀ kẹ́ tó mọ nǹkan tó ń lọ. Ìjọ mẹ́ta péré president yẹn announce pé kò ní offence kankan lọ́dọ̀ àwọn, wọ́n ti charge sí court tó free.
òun náà bá gbógun nínú ẹbọ yìí tó tún máa gbà kóòtù tó lọ lọ́yọ̀ọ́ wọ́n ní kán lọ sọ 20 billion fún ní dáméjì tó ń ṣe sí gbogbo mọ́tò ẹ̀ tó wà nínú ọgbà àti ilé ẹ̀. Ọmọ Nàìjíríà, bàbá ẹ̀ ìyá ẹ̀ ọmọ Nàìjíríà yìí ni wọ́n, láì sí ìlú onílùú, láì ṣe second citizen nílùú bàbá ẹ̀, ìlú ìyá ẹ̀ tó wọ́n gba ajagun tó ìbá gbogbo nǹkan ní ẹ̀jẹ̀. Wọ́n á san gbogbo owó tó bàjẹ́ pátá, gbogbo mọ́tò àti ilé ẹ̀ àti owó tó máa fi kọ́lé mi, gbogbo ẹ̀ náà máa san. Nǹkan yìí Ọlọ́run mọ bó ṣe ń ṣètò ẹ̀. Báwa ṣe ń ṣe tiwa ń bì, bàbá ọmọ yìí tó jẹ́ bàbá ẹ̀ politically ọba Ìbàdàn, bó ti ṣe gọ́vnà rí. Kábíyèsí ọba Aládọjà. Ọba Aládọjà nígbà tí bàbá yẹn ń ṣe gọ́vnà, ọmọ yìí wà pẹ̀lú ẹ̀, wà lẹ́yìn ẹ̀, wọ́n jọ ń ṣèjọba ni. Ẹ gbà mí bàbá, wọ́n ní Buhari ní mi gbọ́dọ̀ ní freedom mọ́, mi gbọ́dọ̀ rìn mọ́, mi gbọ́dọ̀ lo àkáǹtì mọ́, gbogbo ẹ̀ náà gbẹ́sẹ̀ lé. Bàbá náà bẹ̀rẹ̀ sí bá president wa fà, ó dẹ̀ wà lẹ́yìn Ládọjà nígbà tí bàbá Ọbásanjọ́ ṣe. Ṣé wọn pé Yorùbá yìí ń ṣe Yorùbá náà nìyẹn? Bẹ́ẹ̀ni. Tí ò bá débẹ̀ kí ló máa mọ́ Ọbásanjọ́ yọ Ládọjà ní gọ́vnà? Ṣé ìgbọ́n ẹ̀ ní yéé ṣera yín náà ni? Ìgún ipò lọ rẹpẹtẹ. Táyé bá wà mi ò lè rántí interview yẹn tán mọ́. Mo rántí kí mo ṣe in details ni from one to the other. Mo lè gba commendation tó pọ̀. BBC ní àwọn ò tí ì ní irú followers yẹn rí lórí one story. The follower became unprecedented. Ó wọ London, àwọn tó gbà ní London wọ́n sọ millions ẹ̀. Ó wọ America, àwọn tó gba kíní BBC wọ́n padà wá pé àwọn fẹ́ ṣe follow pé wọ́n demand fún àwọn conclusion kan ní mi ṣe conclusion kan. Eléyìí tá àyìn dúpẹ́ fọ́lọ́hun kàn jẹ́ ká dúpẹ́ fọ́lọ́hun ní mi ní confusion kankan tó fẹ́ ṣe. Àwọn tó máa sọ fọ́mọ mi náà wọ́n sọ fún wọn wá fóònù yẹn, wọ́n wá kíní interview yẹn fún bàbá ìrísíkì nǹkan o, ní ìbẹ́dà Ọlọ́run sọ àfi ìgbà tó wá sọ́dọ̀ mi bí ta wà lórí field, because purpose tá a fi gbé wéko ni pé kó wá present call fún Ọba Jagunmólú tournament. Ẹni tó bá win ní Lagos state èmi ni mo host ẹ̀, ní Ọ̀yọ́ state Sunday Igboho ló host ẹ̀, ní Ogun state Ọba Alákéta ló host ẹ̀. All over Yorùbá I divide into zones ni láti ṣe sponsorship ní ẹ̀. Odùduwà cup là ń pè, Ọba Ifẹ̀ ló máa host ẹ̀ last, the final ibẹ̀ láti lọ gbà, which is in this September October thereabout. Now àṣekínní anáwó náà rà, ṣé wọn pé kì í ṣe ogun kékeré níta ń jábọ̀ láti gbà yẹn ta tún wá bá rí pé fúbọ́ọ̀lù kò náà fẹ́ fi jà. Ó mọ àmàláǹfààní àti produce àwọn ọmọ Yorùbá fún World Standard Cups tí wọ́n lọ fún. Àmàláǹfààní àti produce àwọn ọmọ wa tí wọ́n wá já síwájú eré nínú eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ọmọ wa kan Kọ́lá Adéyẹmí ló ní idea yẹn, ó ti ṣe ní 2002 thereabout. Odùduwà cup wọ́n lọ gbà ní Ìjẹ̀bú Òde. Ó dẹ̀ wà successful gan to a large extent. So when they start it again now, wọ́n sọ létí Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà kíákíá pé kíní ìdá. Ọọ̀ni Ifẹ̀ tẹ́wọ́ gbà pé kíní ìdá o, tó bá jẹ́ bẹ́ẹ̀ ní ṣé àti pa ìran Yorùbá yìí pọ̀ náà ni wọ́n ní ìsinmi láì. Màá host final cup, ẹ máa gbé bọ̀ ní Ọ̀ṣun, èmi náà ni màá host ẹ̀. Àwọn èyí tó kù ní zone yẹn ẹ wá àwọn tó máa bá yín ṣe. Ọmọkùnrin yìí ó ní company kan tó jẹ́ òun ló ń ṣe agbátẹrù ẹ̀, wọ́n ń pè ní Silver Sport. Nígbà tó wá bá mi sọ, mo show interest. Ó tún wá forúkọ mọ́ mi sí pé òun ló máa host Ọ̀yọ́. Ogun ti ṣẹ́. Ìgbò àwọn tó ń tó ìyàjọ wà ní alájọṣe ni wá. Mo bá Sunday Igboho sọ̀rọ̀, òun náà bá mi sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn á lọ visit ẹ̀. Níjọ́ tá máa lọ visit ẹ̀ àti báwọn tó lọ ṣe tánà dí èmi lọ́hùn lọ́dọ̀ bẹ́ẹ̀ ni nílé, ó dá wọn dúró, sọ fún wọn pé mò ń bọ̀. Ìkànjọ kan mú sùúrù ń bọ̀ dá wọn lóhùn.
àwọn àdẹ̀wà lójú ọ̀nà mi sọ pé àti bọ́ sọ́nà àbò ní ẹ máa bọ̀ nígbà tá a máa wọlé tá a máa débẹ̀ àwọn kan wà níbi wọn àṣẹ dáná dín wọ́n dẹ̀ ti wà ní dọ́gbọ́n dáwọn dúró ni nígbà tí mo dé gbogbo wọn wá mú dọ̀bálẹ̀ wọn á kí mi ọ̀pọ̀lọpọ̀ wọn ò gbà mí lọ́ba o ọ̀tá dẹ̀ ni wọ́n lọ ṣe ń bẹ̀ ṣùgbọ́n mo kí wọn mo gbọ̀n òrùkẹ̀rẹ̀ lé wọn lórí ìdí tọ́ba ò ṣe kí ń lọ ilé àná yẹn ọba kì í dáná wọ́n máa lọ tọrọ ìyàwó ọba ò gbọ́dọ̀ tẹ̀lé wọn torí wàá dọ̀bálẹ̀ fánà ọba àgbẹ̀ gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan kan mọ́ ó dàkú jóun ló fẹ́ fẹ́yàwó kù ìyá àti bàbá ìyàwó sí àyẹ̀wò wọ́n máa dọ̀bálẹ̀ wọ́n máa kúnlẹ̀ fún un àbẹ́ẹ̀kọ́ lórí ńlẹ̀ Yorùbá àṣà wa ní o ìṣe ti gbéraga bàbá ìyàwó amúdọ̀bálẹ̀ ìyá ìyàwó kúnlẹ̀ àgbọ̀n òrùkẹ̀rẹ̀ lé wọn rí ẹ̀ẹ́dẹ́lẹ̀ àdá fún ẹ̀ẹ́dẹ́ ìwọ ló wá tọrọ ìyàwó ṣùgbọ́n ṣáà wà nìyẹn that's our culture wọn gbọ́dọ̀ kò ságbà kò sọjọ́ orí wọn tó mú wọn gbàdọ̀bálẹ̀ ọba kò ṣẹlẹ̀ so nígbà tí wọ́n rí mi gbogbo ẹnu tó ń ṣe yoboyobo ó wọlé ọmọ yìí ò sì ń ṣàbòsí nínú gbogbo ohun tó ní láyé oògùn tó ń jẹ́ fún jù ni pé kò gbàrọ́ láyè kò gbàbòsí láyé ìyẹn Sunday Igboho olóyè Sunday kò gbàrọ́ láyè kò gbàbòsí láyè ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ mi ìfẹ́ kan gbọ́ mi ìfẹ́ kan mọ̀ ẹ má sọ pé mo sọ ẹ má nì ó ti padà lẹ́yìn ẹ láti jẹta pé òun ọmọ ń gbà yẹn o nígbà tí mo dẹ̀ rí bẹ́ẹ̀ bó ṣe wà yẹn àwo tó bá wọn ṣe láyé àwo òyìnbó ni tó bá ló fẹ́ fún lóògùn kan kìnnìkan ní oògùn náà bí òun sínú oògùn ni ìwò òyìnbó ṣe fẹ́ mú wá fún un iye bóun lọ fowó ṣe òun ò kọ́ oògùn níbì kankan ṣùgbọ́n pẹ̀lú gbogbo ohun tó bá ń lé tán fi sínú ẹ̀ yìí ó gbàgbọ́ pé nǹkan kan wà tó ń jọ Ọlọ́run ní gbogbogbò àti tó bá ń sọ̀rọ̀ ló máa níwájú ọba tó dá mi tí mo fẹ̀mí mi lé lọ́wọ́ ọmọ tó máa sọ mi ṣe máa rìn níwájú ẹ̀ o òun sọ báyìí lọ̀rọ̀ rí ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ gbà ló máa forúkọ Ọlọ́run búra tó bá ń sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn dà sí mùsùlùmí ni àbí kírísítẹ́nì kò sí nǹkan tó ń ṣe ní méjèèjì gbogbo ẹni tó ń sin lọ́run ló láìkì ó ń gbádùn ọ̀rọ̀ wọn pé ìwàásù bàbá yẹn ga wá sí àwọn mùsùlùmí débẹ̀ ó ń gbádùn ẹ̀ ó dẹ̀ ń fi hàn pé ọkàn ò ní jẹ́ Ọlọ́run lẹ́yìn Ọlọ́run Ọlọ́run wo àwọn nǹkan tó ń wò mọ́ lára àwọn nǹkan yìí pẹ̀lú ẹni tó gbàgbọ́ tó lóun sin lọ́hun tó dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn tó kó wọn jọ rẹpẹtẹ tí ò gbàgbọ́ tóun ló pọ̀ jù tí wọn ò ní ṣọ́ọ̀ṣì kò ní mọ́ṣáláṣí tó ti ń gbowó ṣùgbọ́n tó bá kíra Ọlọ́run tó kàn sára sí lójú yín ẹ gbà pé ọba tó wárí fún mi. ọ̀dà kábíyèsí ẹ bá ń ṣe kábíyèsí fún kábíyèsí ẹ kú ohun torí pé ààfẹ́ gbà yín lásìkò ọjọ́ ti lọ tán wàpà. torí bọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbilẹ̀ bẹ́ẹ̀ ni ó ń tu gbogbo àwa tá à ń gbọ́ yín lára àmọ́ ó tún béèrè ìbéèrè kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà náà ni wípé ìrù ẹkùn mo fẹ́ kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí àjọ ìrù ẹkùn tó jẹ́. kínní kan la bá débẹ̀ yẹn. tọ́ ìbéèrè mi wá ní pé ǹjẹ́ ẹgbẹ́ yìí kí ni òfojúsùn ẹ̀yin kábíyèsí àti wípé gẹ́gẹ́ bí àwa ọmọ yín táìwájú ọmọ Yorùbá ṣé ẹni tá a lè dúró tì tọkàn wa lè balẹ̀ nítorí pé àìmọye ó ti yé yín tí wọ́n ti jáde pé wọ́n fẹ́ gbèjà Yorùbá ara ẹ̀lẹ́ ti mẹ́nubà díẹ̀ fẹ́rẹ́ láàrin ètò tó jẹ́ pé lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀yìn ni wọ́n padà já wa kulẹ̀ òun ni ṣá a lè gbẹ́kẹ̀lé Ọlọ́run nínú Sunday Igboho. ẹlẹ́sìn ó pọ̀ nínú ẹlẹ́sìn gan-an àwọn tó wáyé wá ṣẹ̀sìn wọ́n dẹ̀ lọ́run lásìn Ọlọ́run ló gbójúlé Ọlọ́run eléyìí nǹkan máa jẹ ni wọ́n wá ibi tí ń bọ́rọ̀ mọ ìdílé kan ni pé ó gba Ọlọ́run gbọ́ láì jẹ́ pé ó fẹ́ fi tọ̀yàn jẹ ó fẹ́ pawó ìdámẹ́wàá wọlé ó fẹ́ gba bísẹ̀bílíláì ó gbọ́ Ọlọ́run ọba gbọ́ ó ṣe ń tọ́lọ́run fẹ́ ó tún wá yan sàká ó ń fáwọn èèyàn tó rò pé àwọn ní ìyà ń jẹ wọ́n ó ń fún àwọn èèyàn tẹ́ bá délé ẹ̀ rò pé kí ló dé
gbogbo àwọn eléyìí òun ló ń bọ́ wọn wọn náà máa jẹ kí náà máa mú lójoojúmọ́ bẹ́ẹ̀ ló sì ń ṣe kò tí wọ́n á tó èyí tó ń ṣe síta so ẹni tó bá nílò àwọn nǹkan yìí ní ìwà ó máa ń jẹ́ nǹkan òwúrí fáwa kan ọ̀pọ̀ ọba ní ò mọ̀ náà gbà fún ọmọ tó ń sọ ṣùgbọ́n lè ní wọ́n ti rí signature ẹni tí president recognize pé èèyàn rèé ó wọ̀lú Àbújá president ní kó wá rí òun èrò tó wọ Àbújá from all states tó jẹ́ followers ẹ̀ lásán kò tí ì sírò ẹkùn from all states from all local 774 local government were fully represented ní èrò tó yà tẹ̀lé president gbọ́ ọ̀nà ó ń gbọ́ report to DSS ó ń gbọ́ tàwọn LASTMA ó ń gbọ́ tọlọ́pàá kí ló dé president gbọ̀ngàn rìn nílùú ìgò tó yìí láì ṣe olórí ìlú láì ṣe òṣèlú irú èrò gbó ló ti kó wọn rún náà ti yá wáyé ni tẹ́lẹ̀ bá ṣòṣèlú nǹkan akọ́hún president dẹ̀ wọ́n ní gbogbo wọn pé ẹ jẹ́ kí iye DSS tó báyìí kó lọ pàdé ẹ jẹ́ kí ọlọ́pàá tó yé báyìí kan lọ clear ọ̀nà fún ẹ jẹ́ káwọn LASTMA kan lọ direct gbogbo traffic kúrò lọ́nà ibi tó máa gbà wọ́n lè ráyè rìn wọ́n ṣe fẹ́ nítorí kò sáàyè eré mọ́nú mọ́tò ẹni tó ń fẹsẹ̀ rìn tẹ̀lé ló pọ̀ jù ó ṣeun ẹ dá fún ẹ now kò mú kọ̀pọ̀ akínfin mú now nígbà tí president rí fíṣítì tiẹ̀ sóhun pé a nídìí ọmọ ìlú ọ̀tọ̀ àwọn ata tètè ríran rí tó ń bá bọ̀ àtẹ̀lé agbàgbọ́ nínú ẹ̀ kémi tó grant interview pé àti èmi àti gbogbo ará ilé mi gbogbo ìdílé mi Sunday Igboho la máa ṣe. ẹ má bínú sàkábì ẹ tún wílẹ̀ kan. àti èmi àti gbogbo ará ilé mi gbogbo ìdílé mi ti Sunday Igboho la máa ṣe. ẹ ṣe kábíyèsí o. nígbà tí mo sọ gbólóhùn yẹn àwọn ẹlòmíì test will mi wọ́n ti àwọn òṣìṣẹ́ abẹ́lẹ̀ kí wọ́n gba àwọn DSS yóò bá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n tì wọ́n pé kán gbé ẹ pé ó wá ṣàlàyé ló mí tó ń dà lóru ẹni tó ń ṣe ta ló parí ó ṣe lágbára àbọ̀n tí kò tí ìyàn ìbọn kò ráyàn kan ṣoṣo ẹni tẹ́ ń fi wé ìbí Kánú náà kíní kan ṣe Kánú ò pààyàn no movement wà lọ nílùú Kánú ọmọ yóò ṣe no movement ó lè dojúkọ sójà ó lè dojúkọ ọlọ́pàá kò nítorí ẹ̀ dojúkọ wọn òyìnbó fẹ́ni kankan nú wọn rí tó bá gbàbọn wọ wọn á dà lẹ̀ ni ó gbàbọn wọ Fúlàní mú dání mọ́ wọn lọ́wọ́ ó lọ ka wọn mọ́nú ilé wọn wọ́n dẹ̀ yìnbọn sókè yìnyín lọ́wọ́ ẹ̀ kò affect ẹ̀ kò ṣe nǹkan kan ó jàgbà kò kọjú ẹ̀ sí wọn padà pé ẹ má dánrú pálapàla ìwò mọ́ wọn ó kìlọ̀ fún yín ní ó yọ ọdún kan tàbẹ́ ó jùbọ̀ wọn lẹ̀ fún wọn tí ó bá jẹ́ lómi ìlú nílùú agbára á ṣìwàhù ẹ máa wọ bọ́lọ́run ṣe ń tó nǹkan ẹ o wọ́n wá dènà dé àti mú Sunday lẹ́yìn tí wọ́n ti lọ ka mọ́lé tí wọ́n rí pa wọ́n wá mú ní Ìbàdàn Express èmi mò ń bọ̀ lẹ́kọ̀ọ́ òun wọ̀ Ìbàdàn lọ mọ́tò ọlọ́pàá mú mọ́lẹ̀ ó dẹ̀ bọ́lẹ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì ó ti bẹ́wù lẹ̀ tàwọn ọlọ́pàá ìpè kí ni ìṣòro yín déwó lábúrò dènà dèmú títí ẹ ti wálé ẹ fẹ́ rí mi ẹ kọ̀wé pè mí lórí fóònù máa wà gbogbo dílé òun lóye mi ní bá yín lọ anywhere ní mú mi débi kankan kò sẹ́ni tó lè move mi kúrò níbí dírẹ́fà mi fi hàn pé mọ́tò bàbá yìí ni bàbá Sunday Igboho ó yá park park sórí kejì ọlọ́run ló yọ wá àsáré sọ́dá express ni kí ló dé èmi tí mo wá fẹ́ gbèjà Sunday tí ń sáré lọ bá ìgbé mọ̀ dání gbogbo oníbọn ló yípo yìí ó dẹ̀ ń bá wọn sọ̀rọ̀ lérí mọ́ pé ẹsẹ̀ ẹ lè mú mi lẹ́sẹ̀ bàtà kan kó mi ti wà yìí mi ní tẹ̀lé yìí mi bá yín lọ bí kankan gbogbo máṣíìnì kan gbé dání ẹ̀bọn tó ń gbẹ́ lókè yìí ó ti dáwọ́ lé ìbọn òṣìṣẹ́ mọ́ máṣíìnì wọn òṣìṣẹ́ mọ́ kí ló ṣẹlẹ̀ òun mọ́
ibi tó ń ká mi mọ́ rí kó mọ ẹni tọ́lọ́run bá kọ́ pọ̀ bí ìrìn àjò ṣe máa ń rí mi ìwà lọ lẹ́kọ̀ọ́ náà wá mi bọ̀ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n bí tí jàǹbá ẹ̀ ti ṣẹlẹ̀ sí mo tún rìn sásìkò ẹ̀ mo tún débẹ̀ tí gbogbo èèyàn bá sọ ń gbà ẹni tó bá ṣe fún bẹ̀ èmi á dúró pé ṣojú mi ìbẹ̀rẹ̀ ṣojú mi ìparí ẹ̀ ṣojú mi báyìí náà ṣe ṣé o mọ̀ pé wọ́n lè bọ́ mọ́ torí wọn ò ní ọ̀dà láti mímì ẹni tó ń wá iná fẹ́ mú òun dẹ̀ ti dúró pé bàbá ẹ máa lọ èmi wọn ò ní mú mi kó n bí kò sí iná máa dà wọn ò ní rí ṣe ẹ fọkàn balẹ̀ mo ní mi lè lọ mi lè kúrò níbi Sunday máyà sọlá mi lè kúrò níbi títí tí ó fi pàṣẹ mi pé àwọn yẹn tí wọ́n ń kọjú sí mi bàbá ẹ bá bá sọ kí n bá sọ òkú tẹ̀lé yín ó tì àwọn ò sọ bẹ́ẹ̀ káwọn sọ ní kó tiẹ̀ má jẹ́ kí ogun wà kó má jẹ́ kí í yìnbọn fún yan gbogbo wọn tẹ kó lọ́ní ẹ bá yìn fún tẹ bá ti yìn wàhálà dé bá yín nítorí kò ní lọ́bọ̀n mọ́ yín lọ́wọ́ kó tó jábọ́ tó bá dẹ̀ gbà tó bá kó fáwọn ọmọ ẹ̀ ní tó bá ṣẹlẹ̀ ńgbà ẹ̀ òun kọ́ lóyìn ẹ̀ ṣọ́ra yín o ìyẹn lè má kìlọ̀ fún yín bàbá ìwọ tó jẹ́ Yorùbá wà nù wa tá ń ràn yín ru iṣẹ́ burúkú yìí ta ní ràn yín nírú iṣẹ́ burúkú yìí wọ́n rí sọ o wọ́n rí èèyàn sọ o wọ́n rí èèyàn dárúkọ ṣùgbọ́n dájúdájú gbogbo èèyàn mọ̀ pé Buhari lọ̀tá ẹ̀ Buhari ló rán wọn òun náà ló rán wọn lọ́ka mọ́lé adẹ̀rọ́ rẹ̀ tó gbàbọ̀dì fún pé olóògùn gan ó ń dológbò kò sí tí ó lè dì tẹ́bọ̀ yín bá ka mọ́ báyìí lẹ́yìn tí tẹ́ bá rí lánímọ̀ ẹ̀ pa because òun ló dì tẹ́ bá ti pa tán báyìí ó máa padà dèèyàn ni wọ́n pa lógbò ilé wọn fọ́ tí wọ́n ti bọ́n kó dé yẹn padà wọ́n kàn ṣọ́ọ̀tì ẹ̀mí ológbò ni àwọn pẹ̀lú Ọlọ́run ló lẹ́jọ́ yẹn torí ẹ̀ṣẹ̀ tó lógbò ṣẹ̀ àmọ́ kó tó jẹ́ pé federal government wa ọdẹ ológbò náà ń ṣe kọ́ tó máa ṣe vip ológbò àmọ́ tó farú nǹkan wọ̀nyẹn. ọ̀dà ẹ ṣe kábíyèsí o bàbá àgbà ò ní tán lórílẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run níwọ̀n bàtà ti ní ẹ̀yin bàbá wa lórí àlééfà a mọ̀ pé ìyà ò ní jẹ ìran Yorùbá àsìkò sì ti lọ́dọ̀ tiwa bíi kẹ́ ẹ máa sọ lọ ní ṣùgbọ́n. àwọn ọba tó kù pàápàá tí ń gbà sẹ́yìn pé kò sọ́nà míì o kò sọ́nà míì ńdọ́rọ̀ yóò iná ló máa ṣíwájú ọ̀pọ̀lọpọ̀ ọba ló ti gbà báyìí kódà mo rí inú àwọn tó jẹ́ ọba tó jábúrò fún mi tó jẹ́ pé ó lọ náwó síbì kan pé kí Sunday Igboho ti lè kí òun jọ anniversary nǹkan rí kó dé ó dẹ̀ kọjá láàrin àgbo bí ò tiẹ̀ jókòó. ẹ má ti sọ ẹ má mi dárúkọ mi ní dárúkọ. orí àwọn èèyàn á ti máa lọ dúró de kó tó dijọ́ yẹn. kò tiẹ̀ dùn ún lọ omi tó òun tó nù ọ̀dọ̀ ọba olórí ọba ló lọ nífẹ̀ẹ́ kó máa ń pàlàṣẹ kó wà sí anniversary yẹn. níbi ìfẹ́ yẹn dé. ibi tó àná ti gba tiẹ̀ ń sẹ́yìn ẹni tó náà fẹ́ rí tẹ́ná dúró dè báyìí nígbà tí Ọ̀ọ̀ni dẹ̀ máa dá sí òpè Sunday pé ọba báyìí fẹ́ kó bá òun débi ojú bàbá wọn wà lẹ́kọ̀ọ́ ọba ni òun ò tí ì délé wọn á lọ sékòó lọ ike ọba kan fún anniversary gbogbo wọn ti ń ṣe irú ẹ̀ ọba kan ṣo tó dúró nígbà yẹn ó rẹ́dì láti forí la ikú bẹ̀ Ọlọ́run dẹ̀ jẹ́ ká yọ̀ ẹ́ wá dé òun á wá lọ kọ́ ọba kan lé pé òun bàbá ẹ̀ dẹ̀ wá ń bì kò máa dọ́dọ̀ bàbá ẹ̀ kì mo fẹ́ràn gan-an ṣe tiẹ̀ a ní bàbá agbọ́ sàárà kan sọmọ yín ẹ bá lè bá mi rówó mọ́tò ń fẹ́ lọ ṣe sàárà yìí adílẹ̀ tápàkà tó lè ṣe nǹkan báyìí náà ní ká ṣe kò ṣeé ṣe láàrin ìlú ojú ọ̀nà tí àwọn kòkòrò tí wọ́n ti ń pe kòkòrò yẹn tó máa ń da ṣúgà sí ilé wọn ìjàlọ́kọ́ wọ́n máa ń da ṣúgà sílé wọn ń jẹ bisikíìtì sílé wọn wọ́n máa ń jẹ jáde nínú ojú ọ̀nà gbó báyìí wọ́n máa ní kán bá wọn òun náà gbọ́dọ̀ ṣe kíákíá báyìí èmi dẹ̀ ní èmi mo lémi àti gbogbo lémi lájọ ń ṣe kínní obìnrin á dẹ̀ mú àpá rẹ̀ máa fowókun fún á dẹ̀ gbéra ó lè bá pé ẹ gbọ́dọ̀ ṣe kínní lọ́sàn-án ilé gbọ́dọ̀ ṣú 4 hours ní Ìlọrin sí Èkó mi báyìí máa lọ wọ plane Bukari láyé Àwúrèbe a ní mo gbọ́dọ̀ máa lọ wọ plane Ìlọrin
gbádé lọ ni màá ráyè ti wọlé láti airport máa gbé mi bẹ́ẹ̀ ìjọ mi màá ní màá gbé ẹ lọ a ní kò ní bá 4 hours yẹn pé bá a lọ́nà òòrùn wọn kò ń ta ká tó wọ òòrùn wọn kò ń ta òòrùn máa kò ń ta ká tó lè dé lọrin ká tó dé lọrin o báyìí lòun máa rìn báyìí lòun máa rìn ó jẹ́ kí gbogbo ẹni tó wà lára mi gba ogun yẹn jà kò jẹ́ kó wò mí gan lọ́rùn ó ń jẹ́ kó dùn mọ́ mi ó ń rọ̀ mí lọ́rùn bí kinní yẹn ṣe ń lọ àwọn ọba tèmi fi lọ ńgbà náà ní ilé bá tí wọ́n jẹ́ ọ̀rọ̀ náà ń bẹ̀ pé wo ló lẹ́mìí gbogbo wàhálà ogun mẹ́rin àwọn olùdarí ṣé o ogun ìjọba ogun tìlú wa àti ìrìjà àtúnwá lọ pẹ̀tù ìjọba lẹ́jọ́ a lè dojúkọ yẹn o ní ìgbà ń wíre gbé torí pé tó bá fẹ́ convince wọn wàá ṣe ọ̀rọ̀ sọ wọn á máa gbọ́rọ̀ ẹnu ẹ lọ sọ fúnjọba so tó bá ti mú de pé eléyìí ò gbàbí tó gbà rà sílẹ̀ ìró dèmi lójú pé a máa borí ogun yẹn ọmọ yìí ò ní kú síbẹ̀ á padà gba freedom àwọn àgbáyé ju gbogbo àwọn tó ń sàfún yín lọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ o ó rí bẹ́ẹ̀ torí kí Tinubu tó dá lọ́lá ìlú ẹkùn yìí lèmi ti gbọ́ pé àbátọ́ president tó bá fún ọmọ yín ní ministerial appointment á gbé sípò kan tó jẹ́ pé èyí náà máa dunnú ni ṣé lèyìn máa rí bẹ́ẹ̀ ṣá bàbá ẹ lọ kọ́lẹ̀ president ò mọ̀ kò mọ̀ president àwọn akẹ́dẹ́ ò lẹ́nu lọ́dọ̀ president á lè fi sọ pé ọmọ yìí gbọ́dọ̀ ṣe dáadáa fún tó bí kíní ẹ̀ ṣe máa wáyé àmọ́ nígbà tó lọ́run dẹ̀ máa ṣe lóòótọ́ announcement ládédé ń gbọ́ àwọn tó ti sọ wọn yẹn kò sọ fún mi fún rẹ̀ wípé ọba kan ní kò ń wá ọ̀nà òun níjọ́ anniversary wọn ṣùgbọ́n èmi ti gbọ́ látọ̀dọ̀ Ọọ̀ni Ifẹ̀ pé ó pe lágbájá bá a sọ ó lẹ́ni bàbá mi ò lè ṣe irú ẹ̀ bàbá tó dúró fún mi gbogbo ohun tọ́lọ̀ fi gbà fún ló fi dúró fún mi kò dẹ̀kọ́ tó máa já sí kí wọ́n á fi ilẹ̀ kí n má délé ẹ̀ kí n má lọ ilé àwọn ọba kan lọ kí wọn kó má gbúrò mi nílùú Èkó tó wà mi lè ṣe nígbà tí mo gbọ́ tí mo bí léèrè mo gbọ́ nǹkan báyìí ní bẹ́ẹ̀ nìsà bó ṣe rí nìyẹn bó ní bá pè mí náà láṣẹ má tẹ̀lé ní tó sọ àbó lórí wa kọ́ ṣùgbọ́n ibi tí mo sọ pé olóyè Sunday kò ní fojú ìṣáájú jẹ́ o tí ò ní ṣe kò ní ṣe àbòsíre irọ́ píparí kò ní ìgbà kò lè ní bẹ́ẹ̀ ṣe so when we try it ogun tiẹ̀ là ń jà wọ́n ní Yorùbá débi tó fẹ́ dé ẹ máa produce president Yorùbá alọ́kọ́lẹ̀ nígbà tá a gbọ́ ẹ̀ amúrasí amóye àwọn tó ti dù tí ò rí bẹ́ẹ̀ tó jẹ́ Yorùbá náà ló ṣe wọ́n so ìgbà tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ Ọlọ́run gbé ọ̀gbẹ́ni Ẹdẹ́kò wọ́n tún wá sọ pé kò ní iṣẹ́ kejì lórí kíni yípo ti ṣe méjì nílùú yìí Fúlàní ti ṣe méjì nílùú yìí kí wá ló fà tí ọmọ Yorùbá débẹ̀ tí ò ní rẹ̀ kejì ṣe èmi náà lòdì sí pé yóò tí o á ṣe kejì á ṣe ó mọ̀ wọn ara ẹ̀ gan á ṣe á dẹ̀ rí ṣe ìṣẹ̀lẹ̀ kẹta ẹni tọ́lọ́run fẹ́ ni kò sí tó dáwọ́lé tọ́lọ́run ò gbà fún tí ò bá lọ́kì àsìkò tó wọlé yìí nǹkan ti bàjẹ́ ẹni tó ṣèjọba gbẹ̀yìn ti balẹ̀ jẹ́ ó ti bàlú jẹ́ ṣùgbọ́n Ọlọ́run fún eléyìí tó àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ máa imagine sìn ìran Yorùbá tó wá dẹni tó ń gba Haúsá lẹ̀ lọ́wọ́ Fúlàní wọ́n ní kàn pé fúnra Ìgbòho kó wá bá wọn gbà wọ́n lẹ̀ lọ́hùn-ún kí Ìgbòho tún wá gbà wọ́n ní oko ilẹ̀ Haúsá nǹkan dé o tí a rò pé kò lè kọ àgọ́ kò lè pàgọ́ ó ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ kọ́lé ara rẹ̀ ni èmi gbàgbọ́ nínú ẹ̀ inú mi dẹ̀ dùn pé Ọlọ́run ò disappoint wa lórí ọ̀rọ̀ ẹ̀ ó fi wá sípò ọpẹ́ ipò ká máa yìn pé òun lọ́lọ́run òun lòún mètò tóun bá ṣe ló ṣe tóun ò bá lọ́wọ́ sí ò ṣe inú mi dẹ̀ dùn pọ̀ ọmọ náà mọ́ Ọlọ́run kò ń ṣe ń tàṣẹ ń wàásù fún pé agbára kankan ojú tọ́lọ́run lọ
àwọn amrọ̀bà wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ kan, wọ́n dá luxurious bus lọ́nà ó ń lọ sábùjá, wọ́n wá dá wọn lọ́nà. Gbogbo ẹ̀yin ọkùnrin ẹ tò báyìí sápá ọ̀tún, ẹ̀yin obìnrin ẹ tò sápá òsì báyìí. Àwọn ọkùnrin mẹ́ta kan bá bọ́lẹ̀ wọn bá lọ tò sí apá òsì. Etí yín di ni, ẹ̀yin ọkùnrin ẹ tò sí apá ọ̀tún, ẹ̀yin obìnrin ẹ tò sápá òsì, ẹ̀yin tẹ́ ẹ wá tò síbí ọkùnrin ní àbò obìnrin, àwọn obìnrin làwọn. Ṣé gbogbo àwọn tó pera wọn lọ́kùnrin irọ́ náà pa? Tó wà lọ́wọ́ yín ẹ dà sókè, ẹ ríran wò ẹ mọkùnrin sí ẹ mọ obìnrin. Nọ́mbà kó bọ sókè pápápápá, gbogbo àwọn tó lọ tò síbi lóbìnrin ọkùnrin tòsí, wọ́n ń darí mọ́ gbọ́ntàkìtì ẹ̀ṣẹ̀ láwọn ọkùnrin ṣọ́kùnrin ni ẹ̀yin lọ́kùnrin. Àwọn ọba yín kàn tẹ̀sí ẹ̀yin lọ́kùnrin. Ìdẹ́kọ́dání ló ń jọkùnrin, nǹkan mẹ́ta, jí mẹ́ta òun ló ń jẹ́ agbára. God, government, gun. God, government, gun. Jí mẹ́ta tó ń jẹ́ agbára nìyẹn. Ṣọ́ọ̀ṣì kan wà ní ọmọ aládé àlàáfíà ní Pedro bíbá, wọ́n ṣe àìsàn mọ́jú, Fáṣọlá lòun máa wó ṣọ́ọ̀ṣì wọn, wọ́n block canal. You can't block canal. Ẹ̀yin sin lọ́hùn, therefore you must block canal. Tó jẹ́ ká dùgbò máa lórí àlàáfíà kó mi máa ṣàn. No, àmàwo. Wọ́n ti tẹ gbogbo bọ́tì tán ní, wọ́n gbẹ́jọ́ lọ bá God. Ọlọ́run tí ò ń ṣàbòsí, wọ́n gbẹ́jọ́ lọ bá pé Fáṣọlá gbọ́dọ̀ rojú ráì dèbí, kò gbọ́dọ̀ wá wọlé, kò gbọ́dọ̀ wá wó kínní. Wọ́n ṣèṣọ́ òru mọ́jú ni. Aago 6 àdájí Fáṣọlá ti yí dé pẹ̀lú tax force. Wọ́n ti wó ṣọ́ọ̀ṣì. Àwọn ń pe Ọlọ́run the greatest G. The small G wá dé, gọ́ọ̀mẹ̀ntì dé, ó tún kó níbọn dání. Ọdún mẹ́ta, àwọn di méjì, tíìmù méjì. Ọlọ́run ò dá sí o. Ó di 2-1 sá. Fáṣọlá bẹ̀rẹ̀ sí wọlé o. Ó kọ́lé àwọn tó kàn bọ́lá ní kó dání, ó wọlé o. Ó wọlé ó kúrò ńbẹ̀ ó lọ tán. Àwọn sì ń pọ́ lọ́run wọn. Lóun ò dá sí i, orí irọ́ lẹ̀ ṣe ń pè yìí. Ilẹ̀ ìṣọba tó ń tẹ̀lé rọ̀. Ọpẹ́ ní fọ́lọ́run wa. Tó a ní rí jù báyìí lọ. A ti gbọ́ kúlẹ̀kúlẹ̀ àlàyé láti ẹnu kábíyèsí Ṣómólú Bàrígà, yẹn ni ọba Gbọ́láhàn Àkànbí Thompson. Wọ́n ti ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún wa nípa ìtàn tá a gbọ́ rí ní ilẹ̀ Yorùbá. Ta ló gbọ́ pé Ọ̀ṣọ́ọ̀sìn lẹni tó kọ́kọ́ jẹ oyè olórí ológun ní ilẹ̀ Yorùbá? Kò sẹ́ni tó gbọ́ rí, àfàwọn tó bá súnmọ́ àwọn àgbà tí wọ́n gbọ́ ìtàn. Ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé wọ́n ní bọ́mọdé ò bá bátàn á bàrọ́bá, àrọ́bá sì rèé, òun náà ni bàbá àtàn. Wọ́n ní láti 6000 ọdún sẹ́yìn òun ni wọ́n ti jẹ oyè yìí. Ẹni tó sì jẹ oyè yìí wọ́n ló ti sáwọlẹ̀, ó ti di òrìṣà tí wọ́n ń pè bọ. Sunday ọmọ Adéyẹmọ wá ní ó tọ́ sí báyìí láti wá mú oyè náà, láti wá mú jẹ padà. Ẹ jẹ́ ká máa retí àkókò èyí tí Ọọ̀ni of Ifẹ̀, ìyẹn ni bàbá wa Ọ̀jájá, tí wọ́n máa sọ pé àwọn ṣetán láti jáwé oyè lé Chief Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lórí. Tó bá Gbédègbéyọ̀ Media, lọ́jọ́kọjọ́ àwa ni bàbá.